أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التحيات لله الزاكيات لله الطيب الصلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، والسلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله، ثم أما بعد. akira wa kú oríire Ramadan yìí, akí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà kárí ayé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Lónìí ohun tá a máa bára wa sọ ó máa dá lérí ohun tá à ń pè ní mafhumu Laylatul Qadr, àgbọ́yé ohun tá à ń pè ní Laylatul Qadr, tó ṣe wípé à ń bẹnu ẹ̀ báyìí àwẹ̀ 2018 tá ń bẹnu ẹ̀ yìí. Laylatul Qadri mẹ́wàá gbẹ̀yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó fi yé wa wípé iltamisuha fil ashr al-awakhir Ramadan, wa fi ba'd ar-riwaya iltamisuha fil witr al-awakhir Ramadan, wa fi ba'd ar-riwaya iltamisuha fi ash-shaf' al-awakhir Ramadan. Ànábì ní ẹ máa wá sí mẹ́wàá gbẹ̀yìn. Ànábì ní ẹ máa wá sí àwọn nọ́mbà odd number. Àwọn Ànábì tí wá ní ẹ máa wá sí àwọn even number ìgbẹ̀yìn Ramadan, tó ṣe wípé 27, àwọn kan ní láti 21 dé 29 dé 30, ikhtilafu ar-riwaya. Àmọ́ ohun tá a fẹ́ sọ nípa rẹ̀ òun náà ni àwọn èrè wo, àwọn nǹkan wo, àwọn ọlá wo ní bẹnu oṣù tá a wà yìí. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó fi yé wa wípé ala lillahi fi dahrikum lanafahatun fata'aradu laha. Ànábì ní ó ń bẹ fún Ọlọ́run nínú gbèsè ayé yín àwọn ọ̀rẹ́ǹta, àwọn favors kan tọ́lọ́run máa ṣe fún gbogbo èèyàn. Àwọn ọ̀rẹ́ǹta yìí ó wá ní àwọn tọ̀ọ̀kọ́t, àwọn capacity téèyàn máa fi ń gbà rí ẹ̀rí. Àwárí tọ́ọ̀kọ̀ yawmiyya wà, a ní tọ́ọ̀kọ̀ sanawiyya, a ní tọ́ọ̀kọ̀ umuriyya. Kí ni ìtumọ̀ rẹ̀? Tọ́ọ̀kọ̀ yawmiyya òun náà ni ohun tá a máa rí níbi àwọn àràkáàtì wa, níbi àwọn ohun tá a ń ṣe lójúmọ́ ní sẹ́ẹ̀dẹ̀ tọ́lọ́hun. Kí ni nǹkan náà? Òun náà ni àdá as-salawatil mafruda, òní ká kírun márààrún ojúmọ́. Wọ́n tó bá ti kírun ni ó máa rí àwọn àǹfààní tọ́lọ́hun ó máa ṣe fún bẹ́ẹ̀. Àtọ́kọ̀ sanawiyya òun náà ni ohun tá a máa rí, èèyàn kan ó máa rí ní ẹ̀ẹ̀kan lọ́dún. òun náà ni inú àwẹ̀ tá a wà yìí, ẹ̀ẹ̀kan lọ́dún la máa ń gbà á. Inú àwẹ̀ tá a wà yìí lọ́lọ́run wá ní ká máa rí Laylatul Qadri sí ní mẹ́wàá gbẹ̀yìn. Ọlọ́run wá ní Laylatul Qadri khairun min alfi shahr. Ìyẹn bẹ́ẹ̀ àtọ́kọ̀ umuriyya, ìtumọ̀ ní pé ohun tó ọmọdé kankan yóò máa rí lẹ́ẹ̀kan nígbésí ayé rẹ̀, ẹ̀ẹ̀kan ni kò ń ṣe méjì. Òun náà ni kéèyàn lọ sí hajj. Hajj ẹ̀kan tó bá ti lọ ní Ọlọ́run promise ẹ̀ ìpè àwọn orí tí ń bẹ́ẹ̀ á máa fún ọ. Lónìí ohun tá a fẹ́ sọ òun náà ni nípa Laylatul Qadr, àmọ́ àwọn nǹkan tó pọ̀ wà lábẹ́ rẹ̀. Ohun tá a tún sọ báyìí òun náà ni tahdid Laylatul Qadr, ẹni pé báwo làwọn àáfàá, báwo ni wọ́n ti fẹnu kò, báwo ni wọ́n ti hàdádà Laylatul Qadr, ni pé nọ́mbà wo nígbẹ̀yìn ni ó wà arjah, òun ló fi ń dáa jù. Àwọn àáfàá kan wá lọ wípé tá bá lọ wo súra Laylatul Qadr gan fún rẹ̀, a rí pé Laylatul Qadr tọ́lọ́npàrà ń bẹ̀ ẹ̀ẹ̀mẹ́ta ni, kákọ́lẹ̀ ẹ̀ẹ̀mẹ́ta tọ́lọ́npàrà Laylatul Qadr lẹ́ẹ̀mẹ́ta. Laylatul Qadr yìí tá bá lọ wo àràfí tó bẹ̀rẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin, a rí pé àràfí náà 9 ni. Tá bá mú mẹ́ta, 3 times 9 yóò máa fún wa ní 27. Yẹn ni pé àwọn afákọ̀lọ́ wípé 27
nínú Ramadan òun la máa ṣe Laylatul Qadr. Laylatul Qadr tá wá fẹ́ ṣe yìí àwọn nǹkan wo la máa rí nínú ẹ̀ torí pé bi qadril qadri tuqtasabul ma'ali wa man rama al-ula sahira al-layali. wọ́n tó bá fẹ́ wọ́ oríire òru lọ́lọ́run fa àwọn oríire kan sí tó pọ̀. nínú ẹ̀ láàmà tó bá ara wa sọ nípa àwọn màláíkà ar-ruh tọ́lọ́n sọ náà lùkọ́ ní pé tanazzalu al-malaikatu war-ruhu fiha bi izni rabbihim min kulli amrin. àwọn màláíkà wọ́n máa sọ̀kalẹ̀ ó máa bẹ̀rẹ̀ pé wọ́n ò ló fún rírí, wọ́n ò ló fówó, wọ́n ò ló fọ́mọ, wọ́n ò ló fọ́lá, ìfọ̀kànbalẹ̀, àlàáfíà máa bẹ̀rẹ̀ war-ruhu fiha. ẹ̀rí bẹ́ẹ̀ ọlọ́run wá ní al-Qur'an ìtumọ̀ ruhu bẹ́ẹ̀ ni al-Qur'an ìtumọ̀ rẹ̀ torí a máa rí tó túnjọ mọ́ bẹ́ẹ̀ nínú súra mi nínú àyà mi. ọlọ́run ní fakadhalika awhayna ilayka ruhan min amrina ma kunta tadri mal kitab wala al-iman. àwa la sọ al-Qur'an kalẹ̀ fún wa ruhan ibẹ̀ al-Qur'an ìtumọ̀ rẹ̀ ní pé tanazzalul malaikatu war-ruhu fiha. àwọn màláíkà máa sọ̀kalẹ̀ nípasẹ̀ màláíkà tí ń sọ̀kalẹ̀ yẹn ni a máa wá mú al-Qur'an náà a máa jẹ́ kó wá sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. al-Qur'an yìí kí wá ní ìbáṣepọ̀ al-Qur'an pẹ̀lú àwọn ènìyàn. ìbáṣepọ̀ ń bẹ láàrin al-Qur'an sọmọdé ènìyàn torí pé al-Qur'an nínú zaatu Ọlọ́run ló ti wá lọ́nà fi ní min amrina nínú zaatu èmi Ọlọ́run al-Qur'an ti wá torí pé màláíkà gan fún rẹ̀ gan èmi Ọlọ́run mo dá wọn, al-Qur'an èmi Ọlọ́run mo dá ẹ̀yin èèyàn èmi Ọlọ́run mo dá yín. torí ìdí èyí ń tá máa ṣe kó máa tẹ̀lé tọ́lọ́run ni. Ọlọ́run ní ar-Rahman allama al-Qur'an khalaqa al-insan. ẹ̀rí Ọlọ́run ní èmi Ọlọ́run fún mi Ọlọ́run búra allama al-Qur'an mo wá máa al-Qur'an mo mú jáde láti ní zaatu mi mo wá fi mú ẹrú mi tí ń sọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run tó wá gbé tẹ̀lé lẹ́kan ní pé khalaqa al-insan lẹ́yìn tí mo ṣe al-Qur'an tán tí mo kójọ mo wá dáwọn ènìyàn. yàní pé al-alaqatu bayna zati Allahi wal-insan gbogbo nta bá máa ṣe àfi kó máa tẹ̀lé tọ́lọ́hun. ohun tí ó bá tẹ̀lé tọ́lọ́hun ní máa ń dàrú, ohun tá bá tẹ̀lé ìlànà tọ́lọ́hun òun ní máa ń dàrú. ṣètìlẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run wá fi yé wa nínú al-Qur'an ipe tanazzalul malaikatu war-ruhu fiha bi izni rabbihim min kulli amrin. yani min kulli amri bẹ́ẹ̀ ni pé gbogbo ń tẹ́dá bá fẹ́ láyé tó bá ti ń bèèrè àwọn aláàmà fún tó amúrù bẹ̀rún yani bukata ìtumẹ̀ bukata ọmọ èdè ni naw'iyya ọlọ́wà gbá ní nakara min kulli amrin naw'iyya ló túnmọ̀ sí gbogbo bukata gbogbo tó bá ń dùn ẹ bó wọ́n bèèrè inú òru náà torí pé al-Qur'an ń túra wọn ni yani ijazul Qur'an fẹ́ni tó bá wọn bàlágà dáadáa yóò máa tú ẹni tó bá máa wọn mọ̀kan àwọn ulumul maqasid ó wà àwọn ulumul wasail ó wà. ulumul maqasid inú ẹ̀ ni ilmul ma'ani tí ń ṣe bàlágà ìkọ́nà àwọn rukunul balaga òun ni ilmul ma'ani ó dá kéèyàn mọ̀. ẹ̀rí bẹ́yẹn min amrina Ọlọ́run tó wá ní pé idha qada amran fa innama yaqulu lahu kun fayakun. tọ́lọ́wọ́ fẹ́ bí àbùkátà kan Ọlọ́run kò sọ fún pé khalas àti bí ààrẹ kó máa débẹ̀ sí máa rí bẹ̀. torí díẹ̀ yìí ẹjẹ́ àdìdí ẹ̀ Laylatul Qadr kákọ́ mọ́ wájọ́ ẹbí wa kákójọ́ kásàdúrà fúnra wa. orílẹ̀-èdè Nàìjíríà ibi tó kù sí ọlọ́ba wa tún ṣe gbọ́n tí ń darí ibẹ̀ ọlọ́ba kó sí wọn nú. Áfíríkà lápapọ̀ ọlọ́májá ó bàjẹ́ ọlọ́májá arógun gbogbo wọ́ọ̀dì lápapọ̀ ọlọ́májá rí wàhálà. torí ìdí èyí ẹ̀dẹ́ adúró déédéé kátẹ̀lẹ̀ tọ́lọ́hun. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.